èèwọ̀ kì í pààyàn, èèwọ̀ a máa pọ́nyàn láṣọ ni. Èèwọ̀ ló ń dẹ lòmíì láàmú tí gbogbo ilé ayé ẹ̀ fi rí rádaràda. Òun náà ṣe máa ń sọ yìí pé nígbà tí wọ́n tẹ̀fá fún ṣeré lábẹ́ nípa ọ̀ṣẹ̀ṣọ nítorí kò jẹ èèwọ̀ mọ́. Ẹlẹ́dẹ̀ lòmíì kì í fẹ́ ìyàwó dúdú o, ṣùgbọ́n tó bá ti lérò ọmọ pupa báyìí ó máa máa ràn jù. Tó bá dẹ̀ ti ń bàlẹ́ láyà báyìí nǹkan ẹ̀ má máa dà sí i kọ́ lọ má bà nǹkan wa jẹ́. Ifá títẹ̀ kì í ṣe oṣó, ifá títẹ̀ kì í ṣe àwúre, atọ́nisọ́nà ni kó jẹ́ ká mọ ibi tá ń lọ. Ṣùgbọ́n ẹni táyé ẹ̀ ti bàjẹ́ tó wá tẹ̀fá tó jẹ́ pọ́sàn ló ń mu táyé ẹ̀ fi bàjẹ́ nígbà tó tẹ̀fá tí ò mu ọsàn mọ́ tí ọlà dé ìhun tí wọ́n máa rò ní pé wọ́n ti ṣe oògùn owó fún un. Ifá kan ní ìkan náà ọwọ́ mi játa játa èrìgì jóbi jóbi èrìgì jóbi kí o tó mu tí inú àwo lòdì àwọ̀ adámọ́lá òye ọmọ òbórí kù níjọ́ tó ń dárùn sùn ráhùn ire. Oníṣègùn a máa dá ẹrìndínlógún, oníṣègùn a máa dá àgbègbà, oníṣègùn a máa wọ ọwọ́, oníṣègùn a máa wo àtẹ́, oníṣègùn a máa lo ọ̀sán yìí. Ṣùgbọ́n babaláwo ọ̀pẹ̀lẹ̀ àti ìkìnfá ni babaláwo ń dá. Babaláwo ni ó ní ẹ̀tọ́ láti tẹ ifá. Iye èèyàn tí ó dẹ̀ yẹ kí wọ́n kó wọgbódù tí wọ́n bá tọ̀ bó ṣe yẹ kí wọ́n tọ̀ kò gbọdọ̀ ju 8 lọ. Àwọn alakọ ẹni 20, ẹni 30, ẹni 50 wọ́n sọ di èrò Mẹ́kà. Kò dáa, kò sí ifá ń bẹ̀ mọ́. Ètùtù yẹn ò lè pé, ojú orò yẹn ò lè pé. Àwọn ojúlówó babaláwo tó máa wà ńbẹ̀ tó máa tó bí 20 kì í ṣe bí ẹni pé ẹni 3 ẹni 4 ló kọ̀ máa wà ńbẹ̀ tó máa náà fẹ́ tẹ̀fá fẹ́ ẹni 8 náà. Wọ́n má ba ètùtù jẹ́, kì í ṣe gbogbo ẹni tó bá tẹ̀fá o òun ló ń ṣe ògbóni. Ìgbà ayédáyé ni ògbóni ti wà. Ọba ìlú òun ló dá ògbóni sílẹ̀, ó dẹ̀ ní ohun tó bí, ó ní ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Olúwo apènàọ́là ibi tí ẹgbẹ́ dán sí o ẹ má jẹ́ kọ́ mọ́ bẹ̀ lónìí olúwo. Òkìtì tí wọ́n pa lọ́jọ́ náà ni wọ́n ń pè ní olúwo lónìí. Ẹni tó ń pè lójú ọ̀nà ni wọ́n ń pè ní apènà. Tẹ́rù bá kànkè tó bá kan ilẹ̀ ṣe bíbì kan là á gbé ká. Nípa títí fá títẹ̀ fóbìnrin ọ̀nà méjì ló pín sí. Òun ni àwọn bàbá fi sọ pé tí ó bá ti nídìí obìnrin kì í jẹ́ ikú mólú o. Láyé àtijọ́ gbogbo ẹni tó bá ní láárí ọ̀hún fi wọ́n jọba. Kẹ́ bá wo ọba láyé nìsín ọ̀hún mú ọba mọ́ lóko. Tó ọba ti mọ́ba ní Amẹ́ríkà London ló ń la mọ́ba. Bẹ́ẹ̀ nígbà yẹn gẹ́gẹ́ bí àṣìbá nínú ifá wọ́n máa fi fá tọ̀, wọ́n máa wẹ̀ ní tó máa lọ mú tó wà lábẹ́ ayére táṣọ ti yà mọ́ lọ́rùn tó máa sọ pé òun ò lọ o. Ìrírí 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 mi ìrírí mi o ìrírí mi o ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Mo kí ẹ̀yin èèyàn wa nílé. Ẹ ti mọ̀ pé iléeṣẹ́ wa a ò kí ń he ìra wa tí kò kí ń nà mọ́ nínú. Ìrìn àjò wa ti wá gbé wa lọ sí ọ̀dọ̀ bàbá wa ènìyàn pàtàkì ọlọ́lá ọlọ́rọ̀ láàárín ìlú. Àwọn àgbà wọn ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n. Ẹ ǹlẹ́ o bàbá wa. Ẹ rọra kára ó lè bàbá, kára ó lè sà. Inú mi á dùn kí ẹ dárúkọ ara yín, kí ẹ sọ irú èèyàn tẹ́ jẹ́, kí ẹ sọ ipò tí ẹ wà, kí ẹ sọ nǹkan tí Elédùmarè gbélé lọ́wọ́ tẹ́ ń ṣe. Ẹ ṣé, orúkọ tèmi ni Olóyè Arẹ́gbẹ́ṣọlá Olúṣẹ́gun Àkànní Anípúpọ̀ tí mo dẹ̀ jẹ́ ẹ̀wì onífá gbogbo Ẹ̀gbá tílé tòkó. Bákan náà mo sì tún jẹ́ olúwo ifá gbogbo ìpínlẹ̀ Ògùn jákèjádò ìpínlẹ̀ Ògùn táwa yìí. Bàbá wa, ṣé babaláwo lẹ́yìn ni àbí adáhùn ṣe? Ẹ ṣé, babaláwo pọ́nbélé. Babaláwo. Kì í ṣe adáhùn ṣe. Babaláwo tó ń kẹfá kì í ṣe babaláwo láwo. Babaláwo tó ń kẹfá tó ń dáfá tó ń kẹfá. Babaláwo òun ni àwọn tí wọ́n ń kó igi dá, tí wọ́n ń dá ọ̀pẹ̀lẹ̀, tí wọ́n ń dá igi. Oníṣègùn a máa dá ẹrìndínlógún, oníṣègùn a máa dá àgbègbà, oníṣègùn a máa wọ ọwọ́, oníṣègùn a máa wo àtẹ́, oníṣègùn a máa lo ọ̀sán yìí, bẹ́ẹ̀ lọ.
ṣùgbọ́n babaláwo ọ̀pẹ̀lẹ̀ àti kínfá ni babaláwo ń dá. Bàbá wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lóde òní àwọn nǹkan tí ó ń jà rìnrìn káàkiri pàápàá nílẹ̀ Yorùbá òun ni lórí ọ̀rọ̀ Ifá títẹ̀. Bàbá wa láàrin babaláwo àti oníṣègùn ta ló lẹ́tọ̀ọ́ láti tẹ Ifá àti wípé ẹni mélòó la lẹ́tọ̀ọ́ láti kó wọgbódù lẹ́ẹ̀kan náà? Ṣé dúpẹ́ àdúrà yín ó gbà. Àṣẹ bàbá. Babaláwo ni ó ní ẹ̀tọ́ láti tẹ Ifá. Gbogbo ìlú Ẹ̀gbá níbí àwa ti ṣe mítìnì ẹ̀ wípé a ò gbà oníṣègùn máa tẹfá mọ́. Oníṣègùn tí ó bá dẹ̀ ṣe mọ́ lọ́wọ́ náà a ní àǹfààní láti sún ẹ̀ sílé ẹjọ́. Ní àmọ̀ràn gbogbo àwa babaláwo tí a ti ṣe mítìnì ẹ̀, nítorí babaláwo ni ó ní oṣù láti tẹ Ifá. Babaláwo ló ní ẹ̀tọ́ láti tẹfá. Tí oníṣègùn tó bá náà fẹ́ tẹfá, ọ̀dọ̀ babaláwo ló máa gbéfá náà wá. Gẹ́gẹ́ bí táwa gbọ́n júmọ̀, ó lè gbà gẹ́gẹ́ bí táwọn eléyìnbó ń pè ní contract, ṣùgbọ́n á gbé fún babaláwo, babaláwo ló máa bàtẹ́. Kó wá babaláwo lóòótọ́, torí kò sí nǹkan tó ń sọ ọ̀fà náà ìṣúwé pé kí wọ́n gbé fún babaláwo náà tí ó bá ti ṣe òótọ́ ó fẹ́ gba oníbàárà ẹ̀. Òun lọ́wọ́n ṣe máa sọ yìí pé àwọn fẹ́ gbà torí òótọ́ wọn díẹ̀. Babaláwo ló ní ẹ̀tọ́ láti tẹ Ifá o. Babaláwo ló lẹ́tọ̀ọ́ láti tẹ Ifá. Iye èèyàn tí ó dẹ̀ yẹ kí wọ́n kó wọgbódù. Ṣé bàbá? Tí wọ́n bá tọ̀ bó ṣe yẹ kí wọ́n tọ̀ kò gbọ́dọ̀ ju 8 lọ. 8? Ẹni 8. A dẹ̀ máa rí àwọn ojúlówó babaláwo tó ti kọ́fá, tó ti kápọ́n, tó dáńtọ́, tó máa wà ń bẹ̀ tó máa tó bí 20. Kì í ṣe bí ẹni pé ẹni 3, ẹni 4 ló kọ̀ máa wà ń bẹ̀ tó máa náà fẹ́ tẹfá fẹ́ ẹni 8 náà. Nítorí ó máa gbàsìkò pọ̀ ní pé wọ́n ṣe ojú orò yẹn kí ó pé. Ṣùgbọ́n tí bàbá ti ń lọ 20, 30, 50 kò sí Ifá ń bẹ̀ mọ́. Kọ́ má ba ètùtù jẹ́. Ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀? Báwo ló sì fẹ́ ṣe? Ibo ló fẹ́ gbégbà? Ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ babaláwo nísìnyí tọ́lọ́mbà ti dá lọ́lá tó ti rí ibì kan bá yíwọ̀ wọ́n máa bọ́ sórí afẹ́fẹ́ mi. Àwa ò dárúkọ ẹnì kankan. Ìgbà ohun tó nẹ́tọ̀ jù bàbá rẹ̀ ní 8 kárí babaláwo bí 20 tó máa dúró tì láti ṣe ètùtù Ifá yẹn kó pé pérépéré. Nítorí ìgbà ayé Ọ̀rúnmìlà náà kì í ṣe pé báyà pé ẹnì kọ̀ọ̀kan ló máa ń tẹ̀ Ifá. Ṣé ti yé nìsín? Ṣùgbọ́n pé àwọn alákọ̀ ẹni 8, ẹni 20, ẹni 30, ẹni 50 wọ́n sọ di èrò Mẹ́kà. Kò dáa. Ètùtù yẹn ò lè pé, ojú orò yẹn ò lè pé. Ṣé bàbá wa ká wá wò kí tiẹ̀ ní ìtumọ̀ Ifá títẹ̀ gan-an nílẹ̀ Yorùbá àti wípé àwọn wo ló lẹ́tọ̀ọ́ láti tẹ Ifá? Ẹ ṣé. Èmi àti ìwọ la jọ ní ẹ̀tọ́ láti tẹ Ifá tí ó ń gbọ́ mi tó ń wò mí. Nítorí Ifá jẹ́ atọ́nisọ́nà bí ìyẹ̀kan ẹni, ọ̀run ló mọ ẹni tí ó là. Ifá ò ń ṣe oṣó, kò dẹ̀ ń ṣàwúre. Ó dẹ̀ lágbára ju oṣó lọ, ó lágbára ju àwúre lọ. Nítorí wípé ó máa tọ́ ẹ sọ́nà ni. Nígbà tó gbéra láti bíbáyìí tó fẹ́ máa lọ sí Tọ́ṣì tó wà lágbọ̀nà Bántòkò. Ó jìn. Ó máa débẹ̀ torí àkọ́kọ́ bá Ìbàdàn wọlé ni. Ó lè débẹ̀ láàárọ̀ ọ̀la. Ìrìn tó yẹ kó fi bí ìṣẹ́jú 5 rìn á fi odindi ijọ́ kan rìn tàbí ijọ́ 2.
ṣùgbọ́n Ifá jẹ́ kó yé e pé ó ti ṣìnà o, ọ̀nà Bántòkò ló gbà o, ṣọ́nà tó ṣe. ọ̀nà Láfẹnwá ló máa bá dé tọ́ sí i. Ẹlòmíì kẹ̀ nínú ìgbésí ayé kò sí nǹkan kan tó ń ṣe ju wípé ó ń jẹ èèwọ̀ lọ. Èèwọ̀ ló ń dẹ ẹlòmíì láàmú tí gbogbo ilé ayé ẹ̀ fi rí rádaràda. Ó lè jọ́sàn lásán ló mu tó ń dà láàmú tí ó mọ̀, ṣùgbọ́n tó bá tẹ̀fá wọ́n á sọ fún yín pé má mu ọsàn mọ́ o, bẹ́ẹ̀ bóun ṣe ń mu ọsàn yẹn ni nǹkan yẹn ń bàjẹ́. Má mu ọsàn mọ́ o, tí ò bá ti mú mọ́ a kò rí pé bí òun ṣe tẹ̀fá yẹn lẹ́yìn tí ó tẹ Ifá yẹn ó kò rí pé nǹkan ń bẹ̀rẹ̀ sí dàrú. Òun náà ṣe máa ń sọ yìí pé nígbà tí wọ́n tẹ̀fá fún Ṣòro lábẹ́ nípa ọṣẹ ṣòfò nítorí kò jẹ èèwọ̀ mọ́. Ifá ti tọ́ sójú ọ̀nà tí ó yẹ kó gbà, òun náà dẹ̀ ti rìn gẹ́gẹ́ bí ibi tó yẹ kó ń gbà, nítorí ẹlẹ́dàá ẹlòmíì kì í fẹ́yàwó pupa o, ẹlẹ́dàá ẹlòmíì kì í fẹ́yàwó dúdú o, ṣùgbọ́n tó bá ti lérò ọmọ pupa báyìí ó máa ràn jù ní. Tó bá dẹ̀ ti ń bàjẹ́ láyà báyìí nǹkan ẹ̀ má dà sí i kọ́ lọ má bà nǹkan wá jẹ́. Ṣùgbọ́n tó bá ti tẹ̀fá, Ifá máa tọ́ sọ́nà pé báyìí ni kò ṣe rìn, báyìí ni kò ṣe rìn. Òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá tẹ̀fá tí ó bá gbá èèwọ̀, òun náà bá sọ pé wọ́n sọ yìí pé Ifá yẹn kò tiẹ̀ yé òun mọ́, nítorí èèwọ̀ tó yẹ kí ó gbà kò gbà á. Ó kàn wọ́n pé ẹ̀dẹ̀ ní kí n má jẹ tòlótòló mọ́, ìyẹn tí wọ́n ń pè ní tọ́kì. Ẹ wo má má jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Èèwọ̀ kì í pààyàn, èèwọ̀ a máa pọ́nyàn láṣọ ni. Ìtumọ̀ Ifá títẹ̀ nìyẹn. Ó dẹ̀ nẹ́tọ̀ọ́ kí mi àti ìwọ kájọ tẹ̀ ká mọ ibi tá à ń lọ, ká lè yé ti débi tá à ń lọ. Ifá títẹ̀ kì í ṣe oṣó, Ifá títẹ̀ kì í ṣe àwúre, atọ́nisọ́nà ni kó jẹ́ ká mọ ibi tá à ń lọ. Ṣùgbọ́n ẹni táyé ẹ̀ ti bàjẹ́ tó wá tẹ̀fá tó jẹ́ pọ́sàn ló ń mu, táyé ẹ̀ fi bàjẹ́ nígbà tó tẹ̀fá tí ò mu ọsàn mọ́, tí ọlà dé, ìhun tí wọ́n máa rò ní pé wọ́n ti ṣe oògùn owó fún un, nítorí ìdẹ̀ ń ṣoògùn owó kò jẹ́ èèwọ̀ mọ́ ni. Tí ó bá dẹ̀ ti jẹ èèwọ̀ mọ́, gbogbo nǹkan yìí máa bẹ̀rẹ̀ sí dá. Ẹ ṣé bàbá wa. Bàbá wa, ìbéèrè kan tí ó tún ṣe pàtàkì tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé gbogbo èèyàn ló máa ń sọ̀rọ̀ nípa ògbóni, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé tó bá tẹ̀fá tó bá ṣe ògbóni ó ṣeé ṣe kí Ifá má gbé ẹ̀, kí Ifá má tú ẹ̀ lára. Bàbá wa, mo fẹ́ kẹ́ èèyàn nínú ìfọ́ àwọn aráalé tó ń wò wá. Ṣé kì í ṣe gbogbo ẹni tó bá tẹ̀fá o òun ló ń ṣe ògbóni. Nígbà ayé kó tó bí àwọn bàbá tó bí àwa, òun ni ògbóni tiwa. Kí ni wọ́n dẹ̀ ń pè lógbóni nígbà yẹn? Àwọn tí wọ́n ń bá ọba ṣe ìlú, wọ́n dẹ̀ ṣèwádìí sìn, wọ́n ṣèwádìí bí mo ṣe ń sọ̀rọ̀ lónìí. Ifá kan ní ìkan náà ọwọ́ mi ìjáta èrìgì jóbi kí o tó mu tí inú àwo lòdì àwọ adáfọ́nlá òye ọmọ òbóríkù. Níjọ́ tó ń dárùn sùn ráhùn ire olúwo apènàlà, ibi tí ẹgbẹ́ dán sí o, ẹ má jẹ́ kọ́ mọ bẹ̀ lónìí olúwo. Ìgbà ayédáyé ni ògbóni ti wà. Ọba ìlú òun ló dá ògbóni sílẹ̀, Ifá ló dẹ̀ fi ṣètọ́nà ẹ̀, tòró ní bí ògbóni ṣe dé, ìgbọ̀n kò yí ọ̀pọ̀lọpọ̀. Inú Ifá ni wọ́n ti yọ ògbóni o. Ifá ló dá sílẹ̀ o, ó dẹ̀ ní ohun tó bí, ó ní ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà tí ọba fi sọ yí pé kí wọ́n lọ pe Ọ̀rúnmìlà wá. Tí Ọ̀rúnmìlà sọ pé ibi tí a wà yìí àwọn nǹkan kan wo ló wà ń bẹ̀, kí ni wọ́n rí ń bẹ̀, kí ló ṣẹlẹ̀ lórí ilẹ̀ yìí, kí ni wọ́n pa ń bẹ̀, kí ni wọ́n sè ń bẹ̀, kí ni wọ́n jẹ ń bẹ̀. Gbogbo ohun tí wọ́n rí ń bẹ̀ tó rọ̀rọ̀ Ifá yẹn gùn. Ẹni tó jẹ Orúwo, òkété tí wọ́n pa lọ́jọ́ náà
ni wọ́n ń pè ní olúwo lónìí. òkété tí wọ́n pa lọ́jọ́ náà. tí wọ́n pa lórí ilẹ̀ náà lọ́jọ́ náà. ọ̀rọ̀ Ifá náà gùn púpọ̀, òun ni wọ́n ń pè ní olúwo. ẹni tó ń pè lójú ọ̀nà ni wọ́n ń pè ní apèènà. kì í ṣe ohun tí a lè sọ lónìí nítorí ó máa gba àsìkò. torí náà Ògbóni ti wà tipẹ́tipẹ́, abẹ́ ọba ló dẹ̀ wà. òun ló fi jẹ́ wípé tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ kan nílùú kan, wọ́n á ní kọ́kọ́ lọ sọ nílùú náà lọ́dọ̀ olúwo. tí wọn ò bá rí sọ ní kó máa gbé bọ̀ nílé ọba, nítorí kò tí ì sí kóòtù gbà yẹn. ẹ kú làkàyè bàbá wa. èyí tí wọn ò bá rí sọ, wọn bá kẹ ní ó ní àwọn Ògbóni yẹn, torí òun ló fi wọn síbẹ̀. àtàníjẹ apènà, àtẹníjẹ olúwo, àtẹníjẹ ọ̀tún ẹ̀, àtẹníjẹ òsì ẹ̀. wọ́n wà gẹ́gẹ́ bíi pé kí ni wọ́n ń pè ṣé kọ́ńtàrí kọ̀tù àbí ìtọ́jú kọ́kọ́ ń dájọ́ kó tó gbé lọ sílé ẹjọ́ gíga. òun ni wọ́n wà gbà yẹn. ó dẹ̀ ṣì wà di sín tábà délé ọba tó jẹ́ àwọn ọba bíi bàbá wa Aláké ìlú Ẹ̀gbá, Ọlọ́run adẹ́mi wọn sí. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. tẹ́ bá dọ̀dọ̀ bàbá wa Ọ̀ṣìlẹ̀, kábíyèsí o kábíyèsí o. kábíyèsí tẹ́ o bá dọ̀dọ̀ bàbá wa Olówu, kábíyèsí o tẹ́ bá dé bá Kábíyèsí bàbá wa Àgùrà. kábíyèsí o. bí wọ́n ṣe ní àwọn olúwo tó jẹ́ Ògbóni tí wọ́n wà nìyẹn. ìdá ń ṣe gbogbo àwọn tí wọ́n jẹ́ Ògbóni tí wọ́n fi joyè yìí, kì í ṣe gbogbo wọn ló tẹ̀fà o. ṣùgbọ́n ẹni tó bá ní àǹfààní láti tẹ̀, tàbí tó ní ẹ̀mí láti tẹ̀, tàbí tó ní owó láti tẹ̀, ó lè tẹ̀ nínú wọn. abẹ́ ọba ni wọ́n wà. ẹ ṣé bàbá wa. ẹ kú ìdá ń ṣe gbogbo ẹni tó bá tẹ̀ náà ló ní láárí o. àbí kì í ṣe gbogbo ẹni tí ó bá ṣe Ògbóni, kì í ṣe gbogbo wọn náà. bẹ́ẹ̀ ni. bàbá wa yànnà náà díẹ̀. ẹni tó bá ti dalẹ̀ ò lè ní láárí. gbogbo ohun tá à ń ṣe, tá bá ti finú mímọ́ ṣe, láárí máa wà ńbẹ̀. ẹni tó yẹ kí wọ́n gba 100 naira lọ́wọ́ ẹ̀, tẹ́ ń la gbèrè 1 million lọ́wọ́ ẹ̀. àbọ̀ ń bọ̀. ìní nìyẹn. ẹlẹ́ẹ̀kejì, nígbà yẹn wọ́n máa ń lọ mú àwọn tí wọ́n fẹ́ jẹ gẹ́gẹ́ bí ọba. kẹ́ bá wo ọba láyé nìsín, ọ̀hún mú ọba mọ́ lóko o. ọ̀hún mú ọba mọ́ lóko o. tọ́ọ̀bà ti mọ́ba ní Amẹ́ríkà, London ló ń la mọ́ba. bẹ́ẹ̀ nígbà yẹn, gẹ́gẹ́ bí àṣìbá nínú Ifá, wọ́n máa fi Ifá tọ̀, wọ́n máa wẹ̀ ní tó máa lọ mú tó wà lábẹ́ ayére, táṣọ ti yà mọ́ lọ́rùn, tó máa sọ pé òun ò lọ o, òun ò lọ, ìwọ sá lọ mú, ìwọ lọ mú. ìwọ lọ bá kàn. ìwọ lọ bá kàn. ìwọ lọ bá kàn tó máa wá mú, tó máa fi sórí àpèrè, tó máa bọ́ sínú ọ̀la. láyé àtijọ́, gbogbo ẹni tó bá ní láárí, ọ̀hún fi wọ́n jọba. ìṣùpọ̀ bá ní láárí. ọ̀hún fi wọ́n jọba. ṣùgbọ́n ní ìsìn Amẹ́ríkà àti London ni wọ́n ti mọ́ba. kì í ṣe Ifá ló mú o. kì í ṣe Ifá ló mú. ṣùgbọ́n bàbá wa, tá a bá ní ká fojú wò ní orílẹ̀-èdè wa lónìí nílẹ̀ Yorùbá pàápàá, àjálù lọ́tùn, àjálù lósì. ẹ jọ̀ọ́ bàbá wa, ṣé ǹjẹ́ yín tẹ́ jẹ́ babaláwo, àwọn ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé bí ètùtù, bí àwọn nǹkan tó jẹ́ wípé ó lè jẹ́ kára tu àwa Yorùbá tí kò hàn síjọba? yàtọ̀ sí pé a ní security o, a ní sójà o, a ní ọlọ́pàá o, a ní oríṣiríṣi security káàkiri. ìgbésẹ̀ wo lẹ́yìn bàbá wa tó jẹ́ oníṣẹ̀ṣe tẹ́ ń bá wa gbé kí ìlú kó ba lè túbà, ó lè túṣe? ẹ ṣé. babaláwo ò fìgbà kan fi ìlú sílẹ̀ pé kí ìlú bàjẹ́. babaláwo ò fìgbà kan kọ̀yìn sílùú pé kí ìlú bàjẹ́. láti ayé àwọn bàbá wa ni tó dẹ̀ ṣe wà dé sìn. kábíyèsí ọba Aláké ìlú Ẹ̀gbá, kábíyèsí o, ọdọọdún ló máa ń gbé owó ribiribi fún wa.
tí àwa babaláwo máa fi owó kún tí ò bá tó, tí a fi ń ṣètùtù nítorí ìlú. Mo dẹ̀ tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Olódòdẹ Bọ́lá Ahmed Tinubu president wa, nítorí ìgbà tiwọn ọ̀tẹ̀ tiwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí fún àwọn oníṣẹ̀ṣe lólùdé. Ìgbà wọn á túbọ̀ tù wá lára. àṣẹ bàbá. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún a tún fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ tiwọn náà, nítorí ní bíi 50 ọdún sẹ́yìn, 40 ọdún sẹ́yìn, kò sí ohun tó jẹ́ pé wọ́n ń ṣe tí wọ́n ń pe àwọn oníṣẹ̀ṣe, ṣùgbọ́n a ti dúpẹ́ báyìí pé wọ́n ti ń rántí wa. ìlú àṣọ. Àwa ò fìgbà kan gbàgbé wọn nínú àdúrà, a ò fìgbà kan gbàgbé wọn. Torí náà a máa ń dá ifá tó jẹ́ fáàlù lórí gbogbo Nàìjíríà, a máa dá lórí gbogbo Ẹ̀gbá, a máa dá lórí gbogbo Ògùn state kó má bàjẹ́, kógun má wọ̀lú, kógun má jà wá, tí a máa dá owó lápò ara wa. Tí ó bá wá tún di lóṣù kẹjọ ọdún, ìyẹn ni mo sọ pé bàbá wa ló ń kó owó yẹn sílẹ̀. Kó tó di pé wọ́n gun àpèrè bàbá wọn ni ọba tó wà bẹ́ẹ̀ náà ti ń fún àwọn bàbá wa o. Ṣùgbọ́n gbà tọ́wọn náà tún wá gà pèrè yẹn, wọ́n tún wá jẹ́ kó lékun. Kábíyèsí o. Wọ́n dẹ̀ tún fà wá mọ́ra. Gẹ́gẹ́ bí inú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ, ẹni wípé nígbà kan Ifá ló mọba. Ìjẹ́ bó ṣe jẹ́ wípé àṣẹ ló mọba nísìnyí, tó jẹ́ pé ẹni tí Ifá mú, ẹni dáṣọ ẹ̀ ti yá ni, tí a ò dẹ̀ tẹ̀lé mọ́, tó jẹ́ rà lóyìnbó là ló mú wá, ló wá jọba nílẹ̀ Yorùbá tí Ifá ò dẹ̀ mú. Ǹjẹ́ kò ń ṣe pé àwọn nǹkan yìí ó máa fa ìdààmú wàhálà sí wa lọ́rùn nílẹ̀ Yorùbá sá? A ó máa ṣàdúrà kó má fà náà ni, torí kò sọgbọ́n ká má rí mímí ẹ̀. Ṣùgbọ́n a ó máa kún fàdúrà wípé nílẹ̀ Yorùbá o kó má bàjẹ́ o, ẹni tó mú yìí o kígbà ẹ̀ kó tú wa lára o, kígbà ẹ̀ kó tú wa lára o. Ṣùgbọ́n kí àwọn ìjọba wa tó bá lè ṣèrànlọ́wọ́ yìí wípé kí wọ́n jẹ́ kí Ifá máa mú ọba, inú gbogbo àwọn oníṣẹ̀ṣe ò bá dùn. Ará àwọn obìnrin kan ń ṣará agbó tí wọ́n ń ṣe ajé tí wọ́n ń tẹ Ifá. Ǹjẹ́ ó pọn dandan fún obìnrin láti tẹ Ifá, láti ní ajé, láti ní alára agbósà? Ẹ ṣé. Fún obìnrin ó pọn dandan fún láti ní ara àgbò. Ibi tájí tẹ́ ẹ mọ́nu sí yẹn, kò sẹ́ni tó máa jí tó máa níwọ̀n ní lówó lọ́wọ́. Kábíyèsí bàbá. Ọkùnrin àtobìnrin ló pọn dandan fún láti ní ajé, kí wọ́n ṣe ajé fún, tí wọ́n pè ní òrìṣà ajé, kó máa ṣàdúrà, kájí kó máa lọ, Kájí fi léhùn ṣe bùgbé. kájí kó fi lé ṣe bùgbé, kó fi ọ̀dọ̀dọ̀ ṣe bùgbé. Nípa títí Ifá títẹ̀ fóbìnrin, ọ̀nà méjì ló pín sí. Ẹ̀ṣẹ́ àwọ̀ bàbá. Obìnrin lè tẹfá. Obìnrin tí wọ́n bá sọ wípé lágbájá yìí babaláwo ni kó fẹ́, babaláwo lọ́kọ ẹ o, tó dẹ̀ rí pé òun ò lè fẹ́ babaláwo, wọ́n á ní kó lọ tẹfá, á máa di àpò fáyẹn mú. Àwọn kankan tó ń sóbìnrin tẹfá nìyẹn, kì í ṣe pé wọ́n ṣe àrànjú ràn nídìí ẹ̀. Òun ò lè tẹ́, kí ni kóun tún ṣe? Tẹ́rù bá kànkè tó bá kan ilẹ̀, ṣé bíbì kan là á gbé ká, wọn ni kó lọ tẹfá. Tó bá làtẹ̀gbá máa gbé fáyẹn fún un. Ìyẹn dífá fún yín pé tí ò bá padà fẹ́ babaláwo, Ifá ò ní dà láàmú mọ́, Ifá ò ní rò mọ́. Ìdí tí ọ̀pọ̀ obìnrin fi ń tẹfá nìyẹn. Òun ni àwọn bàbá fi sọ pé tí ò bá ti nídìí, obìnrin kì í jẹ́ ikú mólú o. Bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé bàbá wa. Ẹ kú òun látàárọ̀. A rí i pé àti lọ sọ́tún àti lọ sósì. Ṣùgbọ́n bàbá wa, mo fẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn pàtàkì látẹnu fún àwọn ọba wa nílẹ̀ Yorùbá, pàápàá àwọn babaláwo nílẹ̀ Yorùbá. Ọ̀nà tá a tọ̀ tí kì í fi buni lọ́wọ́, tí kì í ṣe pé wọ́n máa padà sọ pé ju yẹ kó jẹ́ èèyàn atọ́nisọ́nà lábárùwà bàjẹ́ báyìí lọ́wọ́ yín.
ẹ ṣé mo dúpẹ́ nípa tàwọn ọba yẹn wọ́n ti ba lé wa lórí. Àmọ̀ràn tá a máa fún wọn ni pé gbogbo èyí tó bá ń sọ àti tó bá ń ṣe Ọlọ́run Elédùmarè àwọn ìṣẹ̀ṣe kó má jẹ́ kí wọ́n ṣìṣe, àṣẹ kó má ṣe sọ, àṣẹ bàbá, kó má ṣe rìn àṣẹ o, torí wọ́n ti ba lé wa lórí. àṣẹ bàbá. Gbogbo ohun tó bá dẹ̀ máa sọ náà kó máa bójú ẹ̀yìn kan tó sọ. Ọ̀rọ̀ àmọ̀ràn tá a lè fún wọn nìyẹn nítorí ọba ni wọ́n ti ba lé wa lórí. Mo kí gbogbo àwa oníṣẹ̀ṣe jákèjádò Nàìjíríà wípé ojú tá a fi ń wọra wa náà ojú náà ò ní fọ́ o, ayọ̀ wa ò ní bàjẹ́, a ó máa rí ṣe. Ìṣẹ̀ṣe tí ń gòkè kò ní padà wálẹ̀ mọ́ o, àṣẹ bàbá, ìṣẹ̀ṣe tí ń gòkè kò ní padà wálẹ̀ mọ́. àṣẹ, Mo fi àsìkò kí gbogbo àwa oníṣẹ̀ṣe wípé àkọ́kọ́ ká nífẹ̀ẹ́ ara wa, ká má bára wa jà. Ṣẹ̀mí kí n bí ẹ́ òun lògùn rẹ̀. Tábà rí pé lágbájá yìí ó ṣe àwọn kankan tí ò dáa, àgbà ò ń tán o lórílẹ̀ o, ẹ jẹ́ ká pe àwọn àgbààgbà tó bá wà nítòsí kí wọ́n pe ẹnìyẹn kí wọ́n yànnàná ohun tó bá ṣe ju wípé ká wá bọ́ sórí social media tàbí Facebook tàbí TikTok ká máa fira wa ṣe yẹ̀yẹ́ tàbí ká máa bára wa jà. Oníṣẹ̀ṣe ò ṣe bẹ́ẹ̀ o. Mo fi àsìkò yìí rọ gbogbo oníṣẹ̀ṣe pátápátá tó bá sọ pé ó di òpó ìṣẹ̀ṣe mú, ẹ má bá oníṣẹ̀ṣe ẹgbẹ́ yín jà. Èyí tẹ́ ẹ bá rí i pé ó ṣe nǹkan tí èyí tèmi náà ń sọ yìí, tẹ́ ẹ bá rí i pé kò dánú ẹ̀ kẹ́ ẹ pè mí, máa tún yànnàná ẹ̀ fún yín, ẹ̀yin náà tún yànnàná ẹ̀ fún mi. Àjọ ṣe ní ìtùbínùbí ju kí a máa gbéra wa sórí afẹ́fẹ́ kó máa fi wá rẹ́rìn lọ. Èmi bẹ̀ gbogbo oníṣẹ̀ṣe wípé ká ṣera wa ní ọkàn. ṣé bàbá wa. Ẹ̀yin aráalé, ẹ rí wípé nǹkan kì í sí ibẹ̀ lẹ́nu. Bàbá wa ẹ ṣe ẹ̀kú àtàrọ̀sà, má kàn fẹ́ kí ẹ bá wa dárúkọ yín fún gbogbo aráalé lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Olóyè Arẹ́gbẹ́ṣọlá Olúṣẹ́gun Àkànní Anípúpọ̀ tí mo sì jẹ́ Olúwo Ifá ìpínlẹ̀ Ògùn. Ẹ ṣé bàbá wa, inú mi dùn, ayọ̀ mi kún lónìí nítorí pé mo mọ̀ pé ẹ̀yin aráalé ẹ máa ń fi ọkàn bá wa lọ lórí ìkànnì yìí. Ṣé rí wípé ọ̀dọ̀ bàbá wa tí a wà lónìí, bàbá wa Anípúpọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Olúwo Ifá ìpínlẹ̀ Ògùn, ọ̀dọ̀ wọn ní a wà tí wọ́n dẹ̀ ti bá wa yànnàná gbogbo ẹ̀ látàárọ̀. Nígbà míì tá ó tún pàdé, orúkọ mi ni Isaac Ajayi. Ire o. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀ lábẹ́ bó ti wù kó rí, ìrírí ṣàgbà ẹni, ó ṣàgbà ẹni, ìrírí máa ṣàgbà ẹni.